because I want to like that fashion. Quite nice. Still, I will feel much. Okay, let me tell you your content. I take him to be very good. Cat is so good for you. I'm a friend girlfriend. Can you want to fair? That's how I will be. I want to know. Wow, you don't worry. Nǹkan tí mo fẹ́ lára bẹ̀rẹ̀ kan méjì péré. Okay. And àwọn kan kéékèèké dẹ̀ ni. Okay. Àkọ́kọ́, obìnrin tí n bá fẹ́ fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ pé ọjọ́ kan náà oṣù kan náà ló bèèrè àti ẹ̀. As in, we must be better mates. Ṣùgbọ́n nǹkan tó wà fún ọ tó jẹ́ pé ìyẹn gangan ní number one thing tó gbọ́dọ̀ kọ́kọ́ attractive sẹ́ni obìnrin kan yẹn fẹ́. Obìnrin yẹn gbọ́dọ̀ find to mom see me or go find to mom see me because my mom is my standard when it comes to ladies. That is standard. So tó o bá ti lè meet up tó bí a kò find to mom see me or kò find to mom see me lọ tó o dẹ̀ kí n ṣe birthday mate mi hell no. Kọ́ládé gbogbo nǹkan tó sọ ni mo gbọ́ àmọ́ tó bá jẹ́ pé omi ìrìn lóòótọ́ tí o ṣí òpó dẹ̀ fẹ́ má rí báyìí because àti ẹ̀ṣin ń gbọ́ ti pé ìyàwó tó bá fẹ́ fẹ́ kó fáìn tó mọ́ mi àbí kó fáìn ju mọ́ mi sí lọ. Listen, life's all about choice. That's my choice. Wọ́n ti mo fẹ́ láti ẹ̀kẹ́ ìbàdàn tí máa ń wù mí bí. Ìyẹn sì ṣe gbọ́ Kọ́ládé come on báwo ló ṣe máa rí èèyàn tó ń jọ bí ní lọ́jọ́ kan náà tó ń jọ ní oṣù kan náà tó jẹ́ ọdún kan náà your birthday mate. Ó dẹ̀ ṣé ọkọ máa work. Hello. Ó ti ṣẹlẹ̀ sáwọn kan rí. Kọ́ládé ó lè kábọ̀. Ṣé lọ? Mommy. Ọ̀rẹ́ mi ni. Okay, fine. Ọ̀rẹ́ àbúrò mi, ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ wẹ́mì mi, ètò ojókòó tira yín, ètò ọ̀rẹ́ ẹ̀jọ́ fẹ̀yìn síra yín, kí ló dé? Don't tell me baby is jealous. Mo ń jealous o, ẹ sọ fún ẹ, ohun tí mo bá fẹ́ ni mo bá lọ fẹ́. Mo ti sọ fún ẹ, ọmọbìnrin tó gbọ́dọ̀ fẹ́, ó gbọ́dọ̀ fún àìjù mi lọ ní. Ọmọbìnrin tó dẹ̀ máa fẹ́ nìyẹn tó jẹ́ wípé ẹjọ́ máa ṣí ara birthday yín ni. Ìjẹ́ pé February 21 tí wọ́n kó gbogbo àfilè dùn àfilè wọnú ara wọn ni tí mo fẹ́ nìyẹn. Come back and I will give it to you. Sorry, I don't mean it like that. Please. It's a sorry. Huh? It's time for me to leave. Ṣé bó mo pa sọ̀rọ̀ lóní tẹ́lẹ̀ jẹ́ ká continue ọ̀rọ̀ wa náà. Àlọ́jẹ́ ìbúta ta ló bá sọ̀rọ̀. Àwọn ẹ̀yà pàṣẹ tó bá sọ̀rọ̀ tó bá rojọ́. Ṣé o nọ́mà? Kọ́ládé, bó ló ṣe máa ń ṣe ìbá? Mo ṣáà ti gbẹ̀ẹ́ pé kò má bínú. Kí ló tún fẹ́? Shut up! Bẹ́ẹ̀ ni ìwọ ni o ní pé kí lè ṣe rẹ́ mi. Mo mẹ́tẹ̀ gbẹ orí ẹ̀. Àbí? Kọ́ládé, you're shouting. Please help me leave. Kọ́ládé, you shout. Lára àjọ Mami, àwọn kí wéètì fún mi lójú ìfẹ́. Mami.
o fẹ́ lókun ní àná. Okay. Lẹ́kí ìkẹjọ. Okay. Kí ló ṣe? Ní ìdá ìgbìrì kò. Méjì. Ẹ wá bó lórí. Kò sí àwọn kan mo fẹ́ máa lọ ni. Lọ́bù. Ilé wa. Nbẹ̀ wa ń lọlé ṣébi wa jẹ́ bí tébù. Nbẹ̀ gbé nǹkan jáde láti lọlé tẹ wá gbé sí ṣébi jẹ́ bí tébù. Irọ́ mo fẹ́ gbé kalẹ̀ mo fẹ́ máa lọ ilé wa. Kankan náà là ń sọ. Nbẹ̀ fẹ́ máa lọlé tèmi sọ ní ṣébi wa jẹ́ bí tébù tẹ gbé kíní kalẹ̀ sí. Ẹ ṣáà máa bù ẹ má bù. Ẹ bá fẹ́ máa lọ náà ní sinmi náà ṣùgbọ́n ti máa ń lò fẹ́ máa pè dírẹ́fà nìyí. Bẹ́ẹ̀ bá ti ṣe olùsọ̀wọ́ rẹ̀. Èmi kò bá mi ṣe dé èmi kò máa lọ ẹ̀níṣẹ́ sí mi ẹ̀níṣẹ́ lẹ́yà ẹjọ́ ń torí ọlọ́ ẹ kò bá mi ṣe dé. Ṣé o ti sọ ní àgbàdo àná máa bọ̀? Bọ́dé! Yìí tuutu àwọn èèyàn gbádùn kọlọ̀kọ̀ sànú yìí. Tèmi ní ọ̀rọ̀ ayé jẹ́ nílé wọn ó jẹ́ ń ta ní bá dá padà jáde. Ẹni ọlọ́dà ó lọ kò yé mi báwo ló ṣe lọ kò tí ẹ sọ fún mi. Sọ fún mi náà ni ẹ̀rọ ó bù láti máa kọ̀ fún. Ẹ̀gbọ́n ṣé kìí ṣe ìgbà tí mo rò ṣá. Ṣé ìṣèpá ìdásá kókó máa lọ. Ṣé ìbọn mi lè ní tẹ́lẹ̀? Ẹ̀gbọ́n ẹ tún ti bẹ̀rẹ̀ mọ́ ẹ wo ikú ọjọ́ ṣe yẹn gbogbo ìlú tẹ máa sọ fún mi problem tẹ ní ọjọ́ bá gbogbo mi lẹ́ sọ àsìkò dúró dẹni kankan ìgbà ọmọ lọ bí òrèrè Sultan ṣe ọjọ́ lọ Sultan ṣe òwàwẹ́ àsìkò dúró dẹni kankan àsìkò dúró dẹni kankan ìgbà ọmọ lọ bí òrèrè Sultan ṣe ọjọ́ lọ. Ìgbà ló ní gbàngbà ká ṣiṣẹ́ bí ẹrú ìyá ọjà bọ̀ mọ́ ká ṣẹbẹ̀ sínú ẹ̀fọ́ ẹ̀pà ẹni tó máa yọ ṣé wọn bá ní sí ọjọ́ lọ. Kí lẹ́nu ta lọ́láyé ọwọ́ olóró ló wà ẹni tó máa lọ bẹ́ẹ̀ lọ. Àti ká orí pé koríko wà ní tẹ̀sí. Mo ti mọ̀ bẹ̀lẹ̀ ṣẹ ní mí Olúwa dáríjì mí o mo ti mọ̀ bẹ̀lẹ̀. Ilé ló dé yìí. Ìyá Kọ́ládé kù. Ebi ni o, ẹ kúlé. Onítèmi ẹ̀kọ́ àtàrọ̀ Ẹ jàre. ṣáájú wa. Ká ti pẹ́. Ẹ̀lẹ́ o. ẹ káàsán sà. Ẹ káàsán o. Ẹ sà. Ẹ káàsán o. Ẹ káàsán o. Ọjọ́ mẹ́ta sà. Àwọn ọmọ nìyẹn o. Ẹ ká nìyẹn o. Ìyá Bọ̀súdì. Ìyá kò sún. Ìyá Bọ̀súdì rẹ̀ mi. Ẹ rọra mà. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwọn ọmọ ń kọ́. Àlàáfíà la wà. Ṣé gbogbo ẹ ṣe díẹ̀díẹ̀? Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́. Ẹ dúpẹ́ o. Pẹ̀lẹ́. Ọlọ́run ṣe o. Olúwa ṣe o.
ilé nìyí wẹ́rẹ́ o dúdú wọn láti ní ìta wà lẹ́nu ẹ̀ nìyẹn. Ọlọ́run àdúgbò fọlọ́run. Kò sí nǹkan kẹ́ mọ́kàn balẹ̀. Mo ti pẹ́ tí mo ti délé kí ló wà ṣẹlẹ̀ tó délé yìí. Ẹ máa bá wa dúpẹ́. Bẹ́ẹ̀ mi wà. Bẹ́ẹ̀ni. Ìrètí wà kò sí wàhálà. Ṣé máa wọlé lọ ti? Ẹ fẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ ìyọ̀dá yín. Ẹ jẹ́ ìyọ̀dá yín. Ẹ̀rà ẹ̀bẹ̀ ẹ̀rà ìdúná ní ọmọ Àmàdé mo rí náà. Ẹ̀rà ṣé ti jẹun? Ọmọ yìí ọlọ́mọdé lẹ́pọ̀ ní òṣèlú pa mẹ́tò lé o. Ọ̀sán kankan lára rẹ̀ rárá. Kí ló pè é dáadáa lónìí? Ǹjẹ́ o ti fẹ́ délé náà? Ẹ máa lọ wájú ẹ ti fẹ́ délé wẹ́ nànà nìyẹn ìyẹn sílẹ̀ ìtarí nìyẹn ti àgbàgbé ọ̀rọ̀ àná bó ṣe rí nìyẹn. Dúpẹ́ o, àdúpẹ́ fọlọ́run ilé ẹ̀ rèé. Ìkan lára àwọn ilé mi. Ìkan nínú àwọn ilé. Ó ṣe o bàbá dáadáa. Dúpẹ́ o. Bàbá yìí kò sí ni ọlọ́ba ló ń gbé ṣe ẹ̀dẹ̀ kò sí kankan tó yẹ kó fẹ́ ṣe. Kò sí ẹ̀dá tó lè dá dúró. Rẹ́mi ó ti pẹ́ lóòótọ́ tá a ti ríra ó rántí owó cooperative John tí mo gbà fún ẹ owó cooperative yẹn ní táwọn cooperative yẹn fojú mi rí tán bá gbọ́ ọlọ́pàá wá lẹ́nu wàá mú sójà wá lọ́la ìgbà tó yá ni mo rò pọ̀ mo fi Nàìjíríà lẹ̀ mo gba Ghana lọ. Kò sí wàhálà kí ló fẹ́ jẹ. Ṣé nínú ilé máa jẹ máa mu gbogbo nǹkan tó bá gbé fún mi ni màá jẹ ká wá jókòó ká wá gist dáadáa. Gbogbo tó bá fẹ́ ni ìgbín wà awó wà ẹdìyẹ wà ògúnfe wà. Kò ní ìdí kí n ṣẹ̀ṣẹ̀ sọ mọ́ ṣé mo yé jẹ̀gbìn ni. Láti pé ìgbín yẹn ó lè rí bẹ́ẹ̀. Àníyàn tẹ́lẹ̀ wọ ẹ̀mí kì í tán ní jẹ́. Kọ́ládé ló ṣe we've been friends for years. Ààrẹ sọ fún ẹ ó rẹ̀ ń insist lórí nǹkan tó fẹ́ ṣe náà. See, relationship is not about mine. Bọ̀ ṣé kìí ṣe pé nǹkan tá à ń rò ló ń ṣẹlẹ̀ báyìí? À ń wo pé òkò ṣé ò lè ṣe ni? Bẹ́ẹ̀ dàrú ẹ máa rí the rap tí mo lọ pé wọ́n nífẹ̀ẹ́ mi tó dẹ̀ ní àwọn nǹkan tí mo fẹ́ lára obìnrin right now now date. Bọ̀ ìfàtọ̀ gan tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ ṣe bọ́ rẹ̀ mi wá. Bàálẹ̀ sọ fún wa náà kò sí nǹkan tí ò ní solution. What's that? Ìwọ́lá fẹ́ sọ ọkọ̀ tó àbẹ̀yẹ let's stop this. Check. Nítorí pé fẹ́ béèrè pé kí n ní girlfriend lè ṣe wá gbé mi wá síbẹ̀ pàtàkì ìjà àkọ́tà bí àwọn ọmọ tó lọ àwọn ọmọ ráìsì láìkẹ́. Ṣé kò tó ká gbé wá sí ìbáyìí? Guys, Okay. Mo ní belief pé one day. That's the thing. Okay, Praying for you, bro. No problem, let's go. Why? Oh, you're not getting any younger now. I will beg you, leave that one. Check it. Okay, kí n fẹ́ ọmọ kan tó ń sìn ká máa fi pa ayọ̀rá lójú lẹ́gbẹ̀ẹ́.